أمريكا في البارز دوما يصلي للنبي صلوا على بلغ الإرسال صلوا على بلغ الإرسال. بسم الله الإله بسم الله الرحمن الرحيم. لإلاف قريش إلاف مهلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الحاجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك أعلى الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين آمين يا الله يا مجيب الدعوات. آمين يا الله. رب الله آياتكم. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillahi. àlékún sí àlékún gẹ̀ kó máa bá ná Muhammad. sallallahu alayhi wa sallam. mo kí ìkàlẹ̀ ẹnu léyìí. kò sí ti ń jẹ́nu lé ju àwọn àgbààgbà bẹ̀ lọ. ilé tí ò rágbà kan gbé dúró ó sọnù ládùúgbò sọnù lù. gbogbo ohun tá a sì máa ń rí lára inú ilé tó lágbà gidi níbẹ̀ òun la tún bá pàdé láàyè. alhamdulillahi. mo kí i láti di tí ó ti bẹ̀rẹ̀ níbi tó yẹ ká ti gbé ẹgbẹ́ bàbá wa ìmáàmù mu wà. Tàwọ́wọ́ ayàtàwó. Àwọn nẹ́sì ní pass question lọ́wọ́. Wọ́n lákẹ́kọ̀ọ́ tó bá ti kí pass question. Ẹ̀sáàmù tó gbọdọ̀ dá láàmú mọ́. Ibi tẹ́ ẹ bá ti fẹ́ jẹ́ ti gbé ní ti gbé. Tó ṣe já sí wípé nínú tí àwọn èèfẹ́ dàpọ̀ mọ́rọ̀ kíkí wà. Kíkí yẹn ṣe kókó gan-an. Torí ẹ̀yin lẹ̀ bá jẹ́ ló fi rọrùn báwa náà. Kòtò tẹ́ ẹ já sí ẹdí nítorí àwa tá a ń bọ̀ lẹ́yìn. Báwa náà bá já síbẹ̀, ayé lè mọ́ ti gbúrò wa dì sí. Ibi tá à ń lo ògì, tíráfíìkì ti ń bẹ lọ́nà ló pọ̀. Sójú panẹ́lámìlá ká nú ayé lọ ni. Àmọ́ àwọn stopover tí ó da ojú lọ́nà pọ̀. Kòtò pọ̀, kọ́nà pọ̀. Ìtòsí ìwọ náà tó sì ń gbéra rẹ lọ, ìkáká lè sí ọ. Allahu akbar. Nínú ìdílé ló wà. Ìrìn náà wá ń yá wa díẹ̀díẹ̀ nítorí ẹ̀rín àgbà dáadáa tá a níwájú. Alhamdulillahi. Ọmọ olóríire bàbá tiẹ̀ nìkan kọ́ ló ń ṣe bàbá. Gbogbo bàbá olóríire láyé òun ni ó máa jẹ́ bàbá fún ọmọ olóríire. Rahmatullahu. Gbogbo ẹ̀yin bàbá mi ń kalẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ bàbá wa máàmù. Bàbá wa bàbá wa ìmáàmù òkúta gidi. Bàbá wa ayátẹ̀wù. Ẹ bá ń wí dáadáa. Bàbá wa ayátẹ̀wù. Nílé ìpìlẹ̀. Ilé ìpìlẹ̀, ilé àlùbáríkà. Lórí kíkì bàbá wa ìmáàmù òkúta gidi. Bàbá wa ayátẹ̀wù. Bàbá wa ìmáàmù aládàá. Bàbá wa ayátẹ̀wù. Bàbá wa ìmáàmù sàyú sàárì tó dùn. Sàyí tó dùn. Sàárì tó dùn náà lọ. Akramakumullahu. Sàárì tó bá dùn dáadáa àwọn ẹ̀rí ń gbóyàn. Akramakumullahu. Sàyí tó dùn. Ó mú jẹ. وما فضل للأرجاء إلا رجال. Bàbá wa
ìmáàmù bàbá pupa gbogbo ẹ̀yin bàbá wa lẹ́yìn ọkọ̀ọ̀kan yìí bàbá wa ìmáàmù bàbá Ìbàdàn bàbá wa ti dìbò mímọ́ Allahu ayatu. bàbá wa Khalifa ń pàkátà Allahu ayatu. bàbá wa ìmáàmù àgàgà Allahu ayatu. àfẹ́jẹ́ gbajá lọ́pọ̀ fún wa lójú àtètè kó wálé èkó náà bí a sí ẹ bá rí pé ń jẹ̀wọ́ ọkọ̀ náà fún mi wọ́n ń fún mi lẹ́síkòtì Ayyakumullah. kí n má bàa sí gbé kalẹ̀ kí ló wí àfà. Wa ma fadlu lil rijali illa rijalun. gbogbo ẹ̀ àgbààgbà lápapọ̀ àtẹni tí wọ́n rí mi dáàbò wọn fún mi kò sẹ́ni tí ń kí lápapọ̀ o. Wa illa fala fadlu li turbi ala turbi. gbogbo ẹ̀ àgbààgbà nínú ilé wa Ma ilé fadlu bàbá màlẹ́ ọlọ́mọ́sàjà rí bẹ́ẹ̀ o. wa ma fadlu lil rijali illa rijalun. bàbá Mágàjí Wa hayatu. ní bàbá màlẹ́ Ma fadlu lil rijali mo kí yín dáadáa o ọlọ́mọ́sàjà ẹgbẹ́ fún wa. illa rijalun. ojú bàbá mọ́ọ̀nù Allahu ayatu. Allahu akbar. Allahu akbar. Ju àwọn ojú mọ́mù gbogbo àwọn mọ́mù nulẹ̀ lọ́pọ̀lọpọ̀. Wọ́n dàgbà bá fi ọjà mọ́mù lọ́dọ̀. Jọba bá ti gbé ọláwọ̀ ní mọ́mù ó mọ̀ tó díẹ̀ díẹ̀. Nítorí àwọn àgbààgbà ni wọ́n fi ṣe rí jọ. Ma fadlu lil rijali illa rijalun. Àmọ́ àti orí àbá mi náà big lips ní tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọ̀nà ibi tẹ̀ ń lọ́gbọ́n sí ẹja mọ́ o. Wa illa fala fadlu li turbin ala turbi. Ojú bàbá mọ́mù. Allahu ayatu. Wọ́n àlejò wa ọlọ́mọdàjà yìí bẹ́. Amina. Omi kíbi gbogbo àwọn àgbààgbà. Omi kí àwọn aṣáájú mi. Àlọ́bì kan ni wọ́n á wò pé bí tá a lọ òun. Yóò pẹ́ wa díẹ̀. Kàmá wa bá prógámù àfà. Allah. Àbá wa Madam Khalifa. Allahu ayatu. Allahu Akbar. Bí wọ́n á ní máa sọ̀rọ̀ wọn yóò máa jì. Àmọ́ ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀. Allahu Ọlọ́run ayatu. yà á yin bẹ́ẹ̀. Amin. Ojú bàbá wa lé kọ̀rọ̀. Allahu ayatu. Baqiyatu Salihin. Yakumullah. Bàbá ń waziri Ubandoma. Bakoro. Bàbá ń kọ̀rọ̀ à. Pàkátà ó máa àwọn tó gbé jáde yìí. Ọlọ́jà yìí jẹ́ bàbá. Amina. Gbogbo ẹ̀yin àbá àwọn wòlímà. Àtẹ̀yìn ìyá wa oníwòlímà. Ó kí ipò oríire púpọ̀ o. Alhamdulillah. Ó kí gbogbo jàmá ìbọ̀wé yín. Níkàlẹ̀ lọ́kùnrin àti lóbìnrin ọlọ́mọdàbà sàlékún dáadáa yín. Amina. Gbogbo àwa jàmá wòlímà lápapọ̀. Ọlọ́mọba ń fi ilẹ̀ láyéláyé. Amina. Ìjókòó wa tá a wá yìí. Èmi ò tiẹ̀ mọ̀ yá dára dé. Níbi tá a ti jẹ tírénì. Ẹgbẹ́ ẹ̀dí kan díẹ̀díẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ dé láti bírèkì àti wọn díẹ̀. Yakumullah. Wọ́n làwọn ibi dá lérò pé báyìí sí ògbọ̀rọ̀ mọ́ wà. Má fọkàn balẹ̀ ṣe pé ìgbọ̀rọ̀ mọ́ wò ni. Mo máa wọn tí ìgbọ̀rọ̀ mọ́ lòdì wọn, mo sì máa wọn tá a lè ṣẹ́ǹkì. Torí tó lérò pé òfin pè wá lóde òun náà, ó nù. Allah. Agbada rí pé kò sẹ́ni tó ní àfọlọ́hùn. Allah. Báwọn bàbá yẹn dẹ̀ ṣe tó táwọn fi bá a. Tàbí rí pé sẹ́yìn náà ló pé jù. Bọ́lá kan fi iṣẹ́ bọ́ọ̀lù lọ mí nígbà. Kí klọ́ọ̀bù kan ló ń wọ́n rà mí lówó ńláńlá nísìn. Mo lọ́mọ tí mo lè fún ọdẹ tó mọ bọ́ọ̀lù gbà. Àmì èmi kọ́ mọ́. Yakumullah. Orí àlùbáríkà tí ń bẹ́ ń bi iṣẹ́ yìí ó ju owó lọ. Allah. Àti àwọn tó wọ́ ti bílíọ̀nsì tí wọ́n sì tó padà tọrọ ọjọ́ fẹ́ tó kú. Allahu akbar. Àlùbáríkà nìyẹn lé ń bi owó òkè sówó gangan. Owó rẹ̀ pọ̀ kọ́ lọ́rùn fi sàánú rẹ̀.
ṣe rí dèdè tẹ́rẹ́ tẹ́lómi rí àìmọye owó pure water tó láǹbáàkà lówó ẹni tí ń ta sìmẹ́ǹtì lọ. Allah. 5 naira òun náà tẹ́tẹ́ náírà bí ọmọ ta lé ìwé lọ́ọ̀kù. wọ́n bá sì bèrè pé kí ló ti rí gbèsè yóò sì rí nǹkan náà kà sí. dèdè irú bẹ́ẹ̀ làwọn náà wá ń lé ń di iṣẹ́ yìí. kìí sọ̀rọ̀ owó mọ́. mo sì níbi owó o àmọ́ ní tọrọ lọ́wọ́ nìkan. kọ́dà àwọn tó ń kíbi owó kí n gbé o níbi owó tó mu. wọ́n mọ iye pílánì owó tí mo yà kalẹ̀ ni. o ṣe níbi owó tó tọ́lọ̀ bá ju àwọn aláàtì kan sí o lè dá púpọ̀ gbàgbẹ́ mu. aláàtì máa pààyàn àwọn aláàtì kan bẹ kí sàláàtì kankan aláàmù ni. so kò sí iye fídíò owó tí o sí lórí mi mo ti ya pílánì fún kalẹ̀ náà lówó kan dé owó jẹjẹ ó wá dákú lọ́dọ̀ ta ni kọ́lọ̀ fún mi $1 billion nísìnyí ó ti ní sẹ́ tí ó wọ̀ ní tìmọ̀ bí kan kò ní sí wákàtí kan láti pín tán. dákun àbàbà wa ń lọ rìn. ọmọ àgbẹ̀. bá a ṣe wá palẹ̀ mẹ́ẹ̀tọ́ òde náà pọ̀ àwa rí jùlọ kankan. yọjú bàkátà tí wàá sọ wòlímọ̀ wọn fún mi mo ní àá Jamiu ṣé bá a sì mọ́ parọ́ alhamdulillah. A sì gbéra bẹ́ẹ̀ wọ́n dà fúláìtì alẹ́ mo gbé tẹ́mi ṣe máa bẹ́ẹ̀rù tó ìwọ fúláìtì kan kí kọ́kàn mi balẹ̀. bí ẹ bá ṣe ń sẹ́wọ̀n ọ̀nà Nàìjíríà tí ò dá àkúmọ̀ bóyá àwọn tí wọ́n fi fúláìtì náà fi ń ṣe bísíǹnẹ̀sì náà náà lè sanwó fún àkínápà káwọn lè jẹ́ àwọn èèyàn lójú ọ̀nà. káwọn èèyàn lè máa wọ́n lọ sí ẹ́pọ̀tù. wọ́n sì àwọn náà láti ń bọ̀ nàjẹ́ nítorí ásídẹ́ǹtì ẹ̀rí òfurufú ọlọ́run mú ọ nìyún. ìyò lè bá pléènì lè bá pléènì lè bá nẹ́pítà kó náà ti ń tún ṣe. pléènì ásídẹ́ǹtì máa ń kíráṣì ni. ṣe ẹ̀rí tilẹ̀ ńlẹ̀ ń sì pé àmọ́ bí ẹ̀bá ti ń lókè wọ́n fi hàn ní pé o ti ń súnmọ́ lọ díẹ̀ díẹ̀ o àṣàrà ìlú òní ti ṣẹ́ púpọ̀ o àyíká ti fi lè ṣe rẹ̀ báyìí mọ́tò sílẹ̀kùn fún yín. àkìrí ń bì káwọn mi. wọ́n máa ń fọ́ nílùú. lílé àríjà yìí ilá àríjà lọ á. bí n bá wa wá òde àfa yóò fẹ́ ṣe díẹ̀ òun bá ló sọ fún mi kó kú díẹ̀ káàdó. wọ́n máa tò lé ikú bẹ̀rẹ̀ sí wò ni wa ìtẹ̀sẹ̀ yóò dá o ẹ bà wá lójú jẹ́ bí kíni wọ́n làbá mi wọ́n ló kọ́ ní kéwù. bàbá wòde rẹ àwa nítorí iṣẹ́ tá a gbà èso wọn kàn mọ́ sọ fáfá mo ní nílọrin lẹ́yìn ẹni tó bá ní àpò owó epo ní gẹ́gẹ́ bí ẹ̀kọ́ àti ti epo dá Nàìjíríà ó wà ìfẹ́ bí mo kàn fẹ́ pè yín kọ́dà yìí lówó lọ́wọ́ ẹ fi lè á lọ. mo ní nílọrin yìí o bẹ́ẹ̀ bá ti pè wá lóde bó bá lówó epo ẹgbàá gẹ́gẹ́ bí pákó àpò là ń powó àmọ́ bó bá lóhùn ò ní ẹ fi lè à ń gbọ́dọ̀ tó bá ti dúró ń dúró pọ́nwó ta nìkan ló fọ́ mẹ́rin rí títà ó nìkan náà lọ́wọ́ sì mọ́ fún ọ. ìtì ní ìdí nínú ilé ìgbò làwọn ló ti máa tẹ̀sán rẹ̀ fọ́lọ́. wọ́n ṣe ní òsì flight mọ̀ mú ní ẹbá wa kan wọ́n padà jẹ́ nìkan kó òfurufú. bàbá sẹ́sàn 150 wọ́n lásán kí á ní. ṣèbí nítorí kí àwọn bàjẹ́ wa lọ́rọ̀ fi ṣe. ẹlòmíì ó pè rẹ̀ kó tẹsẹ̀ bọ kòtò ojú ọ̀nà ju kó gbé mọ́tò rẹ̀ wọ kòtò lọ pèrè ń ṣe ọ́ ni kòtò àwọn ẹbá yóò wá páàkì ọ̀pọ̀ ẹ ò lè gbé mọ́tò rẹ̀ wọ mi tí ò ló wá dá kó wọ mi. èyí kí àwọn bàjẹ́ wa la fi ń ṣe kan àwọn ìyá kájọ kò túbọ̀ lọ jọ ọmọ tọ́lọ̀ bá ti fún ọ lówó tọ́lọ̀ bá fún ọ lówó gidi jẹ̀ǹgẹ̀ gidi gbogbo àdágbó náà yọ̀ǹda rẹ̀ díẹ̀. ọmọ pé ọlọ́run tiẹ̀ sẹ́lẹ̀ nì kẹ́lò mi ra iye kó di ó lè fún kẹ́lò náà tẹ̀ yìí ayé àti pọ̀nmọ́ yìí lẹ̀ rí. ẹlòmí ò lè dá ìbàjẹ́ yóò ti ní ó mísì fún wọn. bí ẹ̀jẹ̀ máa ń wọ náà táwọn ọlọ́run pàdé bí ọlọ́run bá owó bá dé mẹ́rọ mi báyìí ní sí bàbá àmọ́ mu ìyá tí owó wọn ṣe kó tó rí bẹ́ǹtì ẹ̀ sọ́kọ́ ti ṣiṣẹ́ jìnnà
ọdún mélòó kaba yìí yóò máa ṣiṣẹ́ ìṣó ni kó tó yí kọ́lọ̀ ń padà. Ayyakumullah. ibi tí mo ti lọ ó ní wípé èmi ẹ̀yìn yẹn ń sojú yẹn ó máa wò mí pé òun ti dé bẹ́ẹ̀ gbọ́dọ̀ ti dé ó ti dé mi gangan o gbogbo àwọn tá a sì ń sìn àwọn àbáwọ̀ à ń sìn wọ́n dọ̀la ni. ẹjọ́ wa wò pé àkọ́dà wọ́n ti yan ọmọ wọn ti ṣe gbà wo ara ò ń gbìyànjú dé gbogbo yín náà ṣe ń gbìyànjú. Ayyakumullah. Àmín. mo kí àwọn àbọ̀wò yìí mà tó kù. Hayatakum. ìtẹ́mi ó kà sọ lápò ní ọ̀rọ̀ òun làlùkùránì tó kó wájọ yìí. bàbá Mágàjí nulẹ̀ ẹ̀gúsẹ́ o irú ìtẹ́ ẹ̀gísẹ̀ yìí mo kí n kú oríire púpọ̀. gẹ́gẹ́ àwọn ọmọ kó jọ ṣe wẹ̀límọ̀ fún lágboolé Mọ̀lára Sahibul Bayan. Bàbá hayatahu. wọ́n sọ̀rọ̀ kan mo sì ní kọ́rọ̀ ni. wọ́n ní gbogbo Mágàjí nulẹ̀ tẹ́ bá rí lọ́dún kan tó fi wá pé ọdún mẹ́wàá tí ò rí àwọn ọmọ ṣe wàlímà fún wọn ni ẹ sáàkì ẹ nínú Ìlọrin. Ayyakumullah. kò sẹ́ni àwọn ọmọ ṣe wàlímà fún lágboolé nínú àwọn àṣeyọrí ló wà. tọ́lá Kùránì náà fi pilẹ̀ lù yìí a sì ní jẹ́ kí nǹkan mi tẹ́kọ̀ bá rẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Walau anna Qur'anan. ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى فلله الأمر جميعا ولو أن قرآنا ọlọ́run bá sí àwọn kìíní yẹn tún wọn ṣe wọ́n ká ṣe máa fọwọ́ rí ibi kó tó sọ̀rọ̀. سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا. ọlọ́run bá ń bẹ láàrin bá ní Allahu Akbar. Al-Qur'ani yìí lọ́ka o. ولو أن قرآنا àwọn là ń bá Al-Qur'ani ní jẹ́. سيرت mi ò fi fiṣẹ́ bí iṣẹ́ mọ́. الله ọlọ́run ànánà ló wà lẹ́nu. òun tó rà láti ní oúnjẹ ds sẹ́yìn òun náà ló tún rà lẹ́nu. ó lè já sí pé ká bá kí ọlọ́run àná táwọn àtàná pè lẹ́nu. kí yẹn tí ò dá ọlọ́run bíi tàná. ولو أن قرآنا ẹ̀mí wa ló wò ọkàn wa ló wò ọkàn wa ti fẹ́lẹ̀ gan. a kú ayé sẹ́mi púpọ̀ jù ní púpọ̀ tájú àlà. àfi wá rí ni pé irú tíìmù yìí Al-Qur'ani kọ́ ni ó fún wa. الله ṣẹ́ka sì máa tàn ó gbogbo òkè tó o bá gùn tó bá já sí pé ọwọ́ Al-Qur'ani kọ́ ní bẹ́ẹ̀ òní ló fún ọ kì í sọ̀la. ولو أن قرآنا سيرت به الجبال a ní nǹkan mi náà jẹ́ o èmi ò sínú àwọn tí ó bá bú àjẹ́ èmi èkú àjẹ́ èmi ká tún máa kí wọn báyìí. yíṣu sàtàdákàtà wọn torí pé ṣé máa ṣe ṣé rù fún ọba wa lù lọ́rùn èmi mẹ́rin máa ń ṣe fáwọn náà lápátímẹ́ǹtì wọn o. àgbọ̀ báyìí àwọn àbọ̀ àgbẹ̀ máa ń ṣe àwọn mistake kí ló kàn kó bọ̀ bàjẹ́ ìwọ́n lọ́wọ́ fún wọn ní àyè tí wọn ká máa pàṣẹ mẹ́ yá máa pàṣẹ mẹ́ bàbá kọjú sí ọ sẹ́ni ọmọ tẹ̀wọ̀ pẹ̀lú ọgbà àdìsá ìkẹ́kọ̀ọ́ yìí náà ọlọ́ọ̀lẹ́ máa tètè rí ọ. حياكم الله. bàbá ní ọkọ̀ lọ́kọ̀ lọ́wọ́ ọlọ́ọ̀lẹ́ ṣẹ́ ń kiri ọ. kìí sáyé ìmọ̀ ló ní ìwọ̀dọ̀ rẹ̀ tó yóò mọ̀ yóò pé tẹ̀báyé wọn la gbé wọn sí kí ló ń kú wọn fún. ولو lọ́lẹ̀ kà máa bá tiẹ̀ lọ ni. حياكم الله. bá ṣe wá káńtà tó àtàgbàrà oṣù àtàgbàrà àjẹ́ àti ti Ṣàngó gbogbo wọn ní lágbára tiwọn èṣù náà lágbára àmọ́ lọ́n ló sàbù fún nínú agbára rẹ̀ wọ́n sì fi ọjà kàdífà tó tún máa ju bùkátà kù ẹni tó ti jẹ pẹ́sidẹ́ntì tó tún ju mínísítà ẹ̀mọ́gbẹ́ni rẹ̀ yìí nù حياكم الله. ẹni ọlọ́run ti gbẹ́ Kùránì fún tàbí wọ́n lé nǹkan mí ìpọ́nù ló pọ̀ jù òtún bí ìgbà tí àrùn nínú ìjìnlẹ̀ dáadáa ni o ولو torí ọ̀gá lọ́wọ́ ti gbé fún wa o. أن قرآنا سيرت به الجبال Èyíkọ̀, àná
أن قرآنا سيرت به الجبال. iṣẹ́ Al-Qur'ani wá ní. Al-Qur'ani tẹ́ gbé fún yìí tẹ́lẹ̀ta fún yìí. Súyè láti bìrì ní jìbáàlì bàbá tá a ṣe kàkà tó ó ṣe rìnlẹ̀ tó bẹ́ẹ̀ bá fi Al-Qur'ani sọ fún àgbàtà pé ó yà sún ṣífìtì kúrò láyè rẹ̀ yóò sì mì bí. Àwọn kò tí àti bí ilẹ̀ àrídù. Bàbá Al-Qur'ani ṣe tó kó Ọlọ́run sálè fún alákọ̀ọ́sì Ọlọ́run sàṣọlé fún wa. Ìyẹn ní ńlá kọ́ọ̀sì Ọlọ́run ilẹ̀ pé Al-Qur'ani tẹ́lẹ̀ Ọlọ́run ọba sọ yìí tẹ́ ẹ bá fi jẹ́ ká tẹ́ bá fi sọ fàgbàtà kó sún bàbàtà ṣe tó yóò sì sún. Àwọn kò tí àti bí ilẹ̀ àrídù. Àbílẹ̀ ta dúró sí yìí bá ṣe dúró lẹ́yìn rẹ̀ tó panu lẹ́yìn bàbá fi Al-Qur'ani sọ fún pé ìrẹ́lẹ̀ ó yá pín yóò sì pín. Ọlọ́run ṣé sísọ tọ́lọ̀ ń sọ yìí kò bẹ́ẹ̀ débẹ̀ tí ń jásí wípé ojú méjèèjì náà ń fa Al-Qur'ani ṣe. Ayyakumullah. Al-Qur'ani lè ṣiṣẹ́ àṣìnà fún ọ ó sì lè ṣiṣẹ́ kábà. Àwọn kò ní bàbí ìlìmọ̀ òtẹ́. Ẹ má yà wọ́n kẹfẹ́ yìí Al-Qur'ani làwọn àgbà àbí bá wọn jà ìbẹ́ ní Al-Qur'ani pé ìlú yìí ìlú ẹ̀bọ ni abẹ́jẹ́kẹ́bọ pín kò ń bẹ́ abẹ́jẹ́kẹ́bọ yà kò ń bẹ́ pẹ̀lú Al-Qur'ani ló sì yà ń bẹ́ kó tẹ̀ àti bí àgùn mi. Àwọn kò ní bàbí ìlìmọ̀ òtẹ́. Òkú tó ti kú tó ti gbé kò láyé bẹ́ẹ̀ bá Al-Qur'ani bá a sọ̀rọ̀ ẹgbẹ́ òkú yìí ó yà jí nísì gbéra dìde yóò sì máa gbéra pẹ̀lú Al-Qur'ani. Bal lillahi al-amru jami'an. Mẹ́tẹ̀ẹ̀ta yìí kò wá sí ìdáhùn àpò òfìfì náà ti fi dání ẹkú o. Allah. Tí wọ́n lọ Al-Qur'ani sí wọ́n ti fi bá bàtà sọ̀rọ̀ kó ńlanu ó sì lanu. Bẹ́ẹ̀ni ẹ̀yà wa ẹ̀dàgbọ̀ ẹ̀dákẹ́. Walau anna Qur'anan suyirat bihi al-jibalu. Aw qutti'at bihi al-ardu. Ọmọ kí n kan bẹ ọmọ àtàfà rẹ̀ lẹ́sẹ̀ ìrìn àjò ọba dá àárín ọ̀nà omi ti tán ìtàjẹ̀ ti tán ògbẹ́ bá dé. Allah. Wọ́n máa ń fa ara máa lọ bẹ́ẹ̀ nígbà débi tó níwà wọ́n rí ìrìn wọ́n lè débi oníwà. Ó wá di wípé àfà tí mo máa géwú jáde ìrìn àjò òǹbẹ́ ti fẹ́ pàfà. Ọmọ géwú tó níbi àfà rẹ̀ báwo pépé sábà mi ò wá tójú mi kú. Allah. Bàbá mi ti mú mi rìn náà bá ti kú òun náà sọnù nù. Àwọn tó lọ bá fi ṣe gbogbo máa kú rẹ lágbà kò bá ti ṣe wọ́n ìwọ́n lòun mọ́bí tó lọ mọ́. Àwọn àgùnmọ̀ lọ́wọ́. Kò ní bàbí ìlìmọ̀ òtẹ́. Wọ́n bá dá àárín ibì kan. Allahu Akbar. Allahu Akbar. Ọmọ ìgbà ni àfáà mi ó ní náà ẹ dáàbò mo fẹ́ ṣe nǹkan kan. Àmì ẹ̀sà àdéhùn fún mi pé tí mo fẹ́ ṣe yìí ẹ má bẹ́ẹ̀ dà Ọlọ́run fọ́. Allah. Ẹ̀yin náà lẹ́ẹ̀ máa jábọ̀ àbí títí lẹ́yìn yìí o àmọ́ náà ló fi kẹ́mi. Allah. La ilaha illallah. Allah. Ọmọ yìí bá ní kí ló fẹ́ ṣe àbá bá ní kí ló fẹ́ ṣe Ọlọ́run náà ní í ṣe nísìn ẹ sáà máa wò mí. Ó bá fi ọwọ́ sẹ́nu ó bá wí nǹkan sí wúyẹ́wúyẹ́ fún ìṣẹ́jú díẹ̀ ló kọ́ Ọlọ́run táwọn ọmọ kìí ṣe bá fọ́ mọ́ àbá náà mọ́ La ilaha illallah ẹ̀ tọ́lọ̀ tó bí dáadáa. Law anna Qur'anan suyirat bihi al-jibalu. Ọmọ yìí bá fọwọ́ sẹ́nu lọ́mọ ìkéwù ó wí wúyẹ́wúyẹ́ ó sì fọwọ́ gbálẹ̀ lẹ́ẹ̀mẹ́ta oníṣìjáde. Aw qutti'at bihi al-ardu. Àbá tó ń gbẹ̀ngbẹ́ bá kọ́kọ́ tún sẹ́yìn pé èwo tún lé léyìí. Allah. Ó ní bàbá ibi tá à ń bomi sí dà ẹ sáà tiẹ̀ já bomi ní. Allah. Wọ́n mú ìtàn mu yó wọ́n mú ìtàn mu yó wọ́n sẹ̀ tún wá bù ìtàn tún mọ̀ bù lọ ọkùnrin dání. Bàbá wa ṣe tá àbá wa gbé ọmọ ìtàn pé kí ló ń fi sọ̀wọ́. Ayyakumullah. La ilaha illallah. Kí ló ń fi sọ̀wọ́. Anna Qur'anan suyirat bihi al-jibalu aw qutti'at bihi al-ardu. Ẹ tún sẹ́gbẹ̀ẹ́ díẹ̀. Aw kullima bihi al-mawtى.
Allah. Ayé Kùránì náà ni. Kí lọ́lọ́run ò lè ṣe pẹ̀lú Kùránì? Anna Qur'anan. Ó ní nínú dẹrú fún wa náà ni pé kò sádàwọ̀ ti fàájà ò lè yanjú. Allah. Ó ní fàájà náà mo kà. Allah. Ilé eléyìí pé tó bá jásí pé bá fà mí ṣe ní fàájà yìí lóòótọ́ náà ni. Bẹ́ẹ̀ náà ló ń rí lọ́dọ̀ Ọlọ́run. Ọwọ́ tí mo fẹ́ fi dálé ìjẹ́kó mi jáde. Anna Qur'anan. Ó nígbàgbọ́ mọ́ ni. Wọ́n fún ńlá haúlà ó ní táwọn àfọ àwọn àṣà kọ́ wọn ń tàn wá ni. Èyí kan bàjẹ́. Suyirat bihi. Àti rí Ọlọ́run fi púpọ̀. Allah. Ṣé láwùlà yìí náà ni? Àbẹ́ ètò ẹ̀ ń sọ pé láwùlà àbọ̀ nìkan mí ìtẹ̀ ńlá. À ń skáàmù wa ni wọ́n fọ́n fátíà. Oníkòsí tí ó lè yanjú nítorí àná ti kẹ̀yìn sí ọ̀nù. Gbogbo ẹni tó ń lọ́wọ́ kọ́lẹ̀ ní Ọlọ́run. Allah. Ọlọ́run ní kọ́kọ́ ló lè fún ọ lọ́wọ́ èṣù náà lè fún ọ. Karamakumullah. Nǹkan mí náà lè fún ọ lọ́wọ́ àmọ́ nǹkan mí ò lè fún ọ lọ́la. Allah. Ọlá ti dàgbà gbogbo ẹ̀ náà fi ní ẹ tó kọjá ń Kùránì. Ẹ̀yin àbá wa bí fóònù rẹ̀. Ayyakumullah. Ẹ̀yin àbá wa lálùkùránì nítorí Ọlọ́run. Dédé plate number tí wọ́n ń lẹ̀ mọ́ gbogbo ọmọ lọ́rin Al-Kùránì ni. Akiri bi kaumi. Ló fi já sí pé ẹni tó bá dún ní Al-Kùránì dáadáa. Gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀ máa rí lójú wọn ìmọ̀lẹ̀ bíi. Akiri. Òṣòwò dábàá tó bá já sí pé mo fámílì Ọlọ́run ló wa. Á ti rí lójú rẹ̀. Allah. Bẹ́ẹ̀ni bí ìbá yọ sí ẹ̀ báyọ̀ kí là ń wò yìí? Kí ni wù jáde yìí? Wọ́n lè gba ojú rẹ̀ tán náà. Ayyakumullah. Ọ̀gá lọ́nà bo Al-Kùránì òṣòwò dámọ̀ sí máa ń fi wùdú ìhìnrìn àfẹ́ ìṣojú. Gbogbo bí tẹ́tí ń sẹ́rí kalẹ̀ o, ẹ̀rí tí ó mọ̀ jáde bẹ́ẹ̀ nítorí Ọlọ́run tó bá tiẹ̀ já sí pé nǹkan míì náà ń bẹ́ẹ̀ díẹ̀ wọ́n ló mọ̀ yín. Àmọ́ balillahi al-amru jami'a. Gbogbo àṣẹ ayé pátá àbí àṣẹ Ọlọ́run wa. Allah. Kí lọ rí bá a lè lọ́la dọ̀la káwá sì má ba sí àwọn bàbá yẹn jẹ́. Al-Kùránì náà ni ẹja mójútójú o. Karamakumullah. Òun náà ni ẹja jókòó tì. Òun náà ni ẹja dúrí mọ́. Ọlọ́run mọ́sá jẹ́ ká Al-Kùránì gbé wá sí. Ọlọ́run wọlá Al-Kùránì dákun já sórí. Allahu ala